kí ló fa gbàgbós láàrin Sowore, DSS àti Tinubu tí wọ́n fi ń wọ́ra wọn lọ ilé ẹjọ́ báyìí o. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Nàìjíríà DSS ti pe ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ akọ̀ròyìn Ọmọyẹlé Sowore àti iléeṣẹ́ ìkànsíra ẹni lórí ayélujára X lẹ́jọ́ lórí ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀. Kí ló dé? DSS pe ẹjọ́ náà níwájú ilé ẹjọ́ gíga kan nílùú Àbújá lẹ́yìn tí Sowore kọ̀ láti yọ ọ̀rọ̀ tí wọ́n ní ó sọ lòdì sí ààrẹ Bọ́lá Tinubu lójú òpó ọ̀hún kúrò. MB Abubakar láti ọ́fíìsì iléeṣẹ́ tó ń rí sí ètò ìdájọ́ Nàìjíríà ló pe ẹjọ́ náà lórúkọ àjọ DSS àti ìjọba àpapọ̀. Ẹ̀sùn àkọ́kọ́ sọ pé Sowore lójú òpó X rẹ̀ láti pe ààrẹ Tinubu ní ọ̀daràn lásìkò tó lọ sí Brazil tó sì sọ pé kò sí ìwà àjẹbánu ní Nàìjíríà mọ́ o. Ìwé ẹjọ́ náà ní ó mọ̀ pé ohun tí ó sọ kì í ṣe òdodo, àmọ́ ó máa kọ ọ̀rọ̀ náà láti dá rògbòdìyàn sílẹ̀ ní orílẹ̀-èdè, pàápàá láàrin àwọn tí èrò wọn yàtọ̀ nípa irú ẹni tí ààrẹ ṣe. Fún díẹ̀ yìí ó ti ṣẹ̀ sí òfin lábẹ́ abala 24 ẹsẹ̀ 1 òfin ìdúnkokò mọ́ni lórí ayélujára tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́dún 2024. Ẹ̀sùn kejì tí wọ́n fi kan Sowore ni pé ó kọ ọ̀rọ̀ àbùkù sí ààrẹ lójú òpó Facebook lọ́jọ́ 26 oṣù kẹjọ ọdún 2025 yìí. Ẹ̀sùn kẹta ni pé Sowore pé ààrẹ Tinubu ní ọ̀daràn àti pé ó fẹ̀sùn irọ́ pípa kan ààrẹ pé ó ṣèké lásìkò tó ní kò sí ìwà àjẹbánu mọ́ ní Nàìjíríà lórílẹ̀‐èdè Brazil. Bí gbàgbó ṣe bẹ̀rẹ̀ rẹ̀ o láàrin Sowore àti DSS. Ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ nígbà tí ààrẹ Bọ́lá Tinubu lọ sórílẹ̀‐èdè Brazil fún ìpàdé kan pẹ̀lú ààrẹ orílẹ̀‐èdè náà. Níbi ìpàdé ọ̀hún ní ààrẹ Tinubu ti sọ pé kò sí ìwà àjẹbánu ní Nàìjíríà mọ́ bíi tàtijọ́ àti pé ìjọba ilẹ̀ náà lè wá sí Nàìjíríà láti wá ṣòwò. Àmọ́ lẹ́yìn ọ̀rọ̀ Tinubu ni Sowore sọ lójú òpó X àti Facebook rẹ̀ pé irọ́ ni Tinubu ń pa o, kò sí ìwà àjẹbánu ní Nàìjíríà mọ́ tó ń sọ, èké ló ń ṣe. Sowore sọ lójú òpó náà pé àwọn adarí ní Nàìjíríà sì ń hu ìwà àjẹbánu, kódà àwọn èèyàn sì ń kó owó òlú sápò ara wọn lábẹ́ ìjọba Tinubu. Nítorí náà irọ́ pọ́nbélé ní ń bẹ lẹ́nu ààrẹ o. Ọ̀rọ̀ táàrẹ sọ lórílẹ̀‐èdè Brazil irọ́ ní bẹ́ẹ̀. Kò pẹ́ sí àsìkò yìí tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kọ ìwé sí iléeṣẹ́ X pé kí wọ́n yọ ọ̀rọ̀ tí Sowore kọ kúrò lójú òpó wọn lábẹ́ àsíá pé ó tàbùkù sí ààrẹ Nàìjíríà. X náà tún kọ ìwé sí Sowore nípa ẹ̀bẹ̀ DSS, àmọ́ Sowore fún X lésì pé òun kò ní yọ ọ̀rọ̀ náà nítorí òótọ́ ni òun ń sọ. Ẹ̀tọ́ òun lábẹ́ òfin sì ni láti sọ òótọ́ ọ̀rọ̀, bó tilẹ̀ jẹ́ pé ó lè má dùn mọ́ ìjọba orílẹ̀-èdè ọ̀hún nínú. Láàrin ọjọ́ díẹ̀ sí àsìkò yìí ni agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà kọ ìwé sí Sowore pé kó yọ ọ̀rọ̀ náà kúrò lójú òpó rẹ̀ gẹ́gẹ́ bí Sowore ṣe sọ. Àmọ́ akọ̀ròyìn náà ní òun kò ní í ṣe bẹ́ẹ̀ torí pé nǹkan tóun fẹ́ ni àti pé òótọ́ ọ̀rọ̀ ni o. Ẹ̀wẹ̀ ṣáájú ní DSS ti kọ́kọ́ kọ̀wé sí Sowore pé kó yọ ọ̀rọ̀ náà, àmọ́ Sowore ní òun kò ní í ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀tọ́ òun ni lábẹ́ òfin láti kọ ohunkóhun tó bá wà lọ́kàn òun gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Wàyí o, Sowore ti pe ẹjọ́ tirẹ̀ tako àjọ DSS lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ lọ ilé ẹjọ́. Agbẹjọ́rò Sowore Tọ́pẹ́ Tẹ́mùkún bẹ̀ ilé ẹjọ́ pé kó má gba DSS láàyè láti kà á nípa fún àwọn iléeṣẹ́ X àti Meta pé kí wọ́n yọ ọ̀rọ̀ tí Sowore sọ kúrò lójú òpó wọn,
pàápàá èyí tó ti pe ààrẹ Tinubu ní ọ̀daràn. Tẹ́bùkún ní Sowore pe ẹjọ́ láti tako ẹjọ́ tí DSS lórí bí wọ́n ṣe fẹ́ fi àgádágodo di ẹnu òun lórí ayélujára. Agbẹjọ́rò náà sọ pé aráàlú lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ní Nàìjíríà láti sọ ọ̀rọ̀ tó bá wù wọ́n lórí ayélujára lábẹ́ abala kọkàndínlógójì òfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kọ lọ́dún 1999. Ó ní òfin náà fún aráàlú lẹ́tọ̀ọ́ láti sọ ohun tó bá wù wọ́n lábẹ́ ìjọba àwarawa. Ó ní kò sí iléeṣẹ́ elétò ààbò kankan bó ṣe wù kí wọ́n lágbára tó lẹ́tọ̀ọ́ láti yọ ọ̀rọ̀ náà kúrò lórí ayélujára o. Lásìkò tí à ń kóró yìí jọ, ilé ẹjọ́ kò tí ì gbé ẹjọ́ méjèèjì síwájú adájọ́ kankan. Ẹ̀gbọ́n kí ni ó ṣẹlẹ̀? Ààrẹ Bọ́lá Tinubu ti fárígà o. Iléeṣẹ́ DSS làwọn ò ní gbà. Sowore ní kí wọ́n fòókè kí wọ́n dẹyẹ, kò sí tí ó ṣẹlẹ̀. Níbo lọ̀rọ̀ yóò já sí? Ẹ máa tẹ̀lé Kànnì Jígí Alára. Ẹ máa bá wa pín ká. Ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ kú kàlẹ̀. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.